nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Ogbomosho. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Ogbomosho. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Ogbomosho TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Ogbomosho TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Gbogbo ẹni tó bá wá ń fọ́lò mi dáadáa láti inú Ramadan títí di ìsìn, kò síbi tí mo ti láǹfààní àti ti lecture nílẹ̀ Yorùbá yìí tí mi ò mention kìíní. Torí pé mo láǹfààní àti identify kìíní yẹn gẹ́gẹ́ bí problem táwa Mùsùlùmí ní tí ò jẹ́ ká láṣeyọrí lórí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe. Kí ni nǹkan náà? Òun ni disunity. Wọ́n rọ̀pọ̀ tí é nìsìn káwò pé èmi Tìjàníyà ni mí, káwò pé èmi Kọ̀dìríyà ni mí, èmi Sàlàfíyà ni mí, èmi Alùsúnnà ni mí, èmi Sùmùrà lè mí, Markaziya lè mi, Adabiya lè mi, kétọ́ ni, alásàlátù làwa, Ṣàmsíyà làwa, àbíkíní kankan gbogbo àwọn yàyàyà táà máa jẹun. Ṣẹ́rí kíní yẹn, òun ni problem táwa Mùsùlùmí tó ní agbára jù táà fi rí nǹkan kan àjí. Òun ni problem tó lágbára jù táà ní. Ó dijọ́ tá a bá rí wípé ìsìláàmù làkọ́kọ́ táwọn ti bí yẹn tó dé ká tó rọ́nà lọ. Ẹ wá wo àwọn tí a jọ wà lórí fíìlì tá a jọ ń ta kàngbọ̀n nílẹ̀ Yorùbá yìí. Wọ́n ti identify kíní yẹn gẹ́gẹ́ bí weakness wa. Wọ́n rí gẹ́gẹ́ bí pé weakness ni lọ́dọ̀ wa. Wọ́n wá ń lò against wa. Tọ́rọ̀ bá débẹ̀ nílẹ̀ ní ìsìn tó bá débi pé àjọ ń du nǹkan ní tá àjọ fẹ́ gbà láàrin ara wa, táwọn náà fẹ́ gbà, táwa náà fẹ́ gbà, àwọn wà á wò pé àwọn kinní yìí ẹjẹ́ á dá sí wọn láàrin pé ẹ̀yin kan Sàlàfíà, ẹ̀yin kan Sùfíà. Àrin wọn dàrú náà. Èyí ò láàrin abára wa rán. Súfì ni wọ́n, Sàlàfí ni wọ́n, ní ìgbà, òòrá yà tó sọ báyìí, òòrá dìísì báyìí, òòrí kìíní kan báyìí, èèyàn láwà tó jẹ́ lọ, àwọn tí mú kìíní ìtàkà tó lajú. Bọ́lọ̀kọ́ jẹ́ nìsì, ẹ̀yẹ wọ́n ní social media, àwa làwa máa búra wa. Àfáà A yọ máa fà bí yóò bú dáa. Ó rà ibi táà ti búra wa lọ́wọ́, kí lẹ rò kó lè jẹ́ common interest tó lè gbà wá pọ̀ tá a lè rí àchí. Ẹ̀sọ́ ká gbọ́. Nígbà Mọ̀rùkàsí ní ìsìn táwọn bá mú àwọn àdàbí àwọn ògùn wọn dáa. Níjọ́ tó bá tún àdàbí àwọn ó tún Mọ̀rùkàsí àwọn ògùn dáa. Mo rò pé ní ìsìn ká sọ pé kíní kan wà lásìkò tá à ń múra wa lọ́wọ́ yẹn tó ṣe pá ṣe gbogbo umma láǹfààní ṣáà lè jọ sọ̀rọ̀ pọ̀ tá a fi rí kíní yẹn mú. Torí bẹ́ẹ̀ táà bá lọ kó kíní yẹn pamọ́ síbì kan kákan rí wọn gẹ́gẹ́ bí vehicles tí kálukú ń lò láti fi débi tó ń lọ. Táà bá rí bẹ́ẹ̀ kákan rí bí ordinary vehicle lélẹ̀ òun gan ọkọ́ ní nǹkan. In tó ń jẹ́ nǹkan gan òun lẹ̀sìn wa torí pé n tó sọ wá dẹyọ ọ̀kan pọ̀ ju tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ lọ. Ibì kan náà lájọ ń kọrí sí kírun. Kùránì kan náà lájọ ń kà. Ìkámọ̀ kan náà, oṣù kan náà là ń gbààwẹ̀. Gbàǹdà láàjì ni wọ́n dé, ìgbà kan náà láàjì wọn lọ́hùn. Oṣù kan náà lẹ́lọ, ìgbà kan náà lẹ́jọ́ dé. Gbogbo àwọn tó pa wá pọ̀ yẹn ni ká máa wò. Ṣé rí tíntìn tó yà wá lọ́tọ̀ọ̀tọ̀ yẹn já fílẹ̀, they are immaterial, they are insignificant. Torí bẹ́ẹ̀, ẹ wá wo nísìn,
òṣèlú ní bẹ́ńtà táwọn wò lọ́ọ̀kan yìí ní ìsìn òṣèlú ń bẹ́ńtà báyìí à ń wò lọ́ọ̀kan kálukú wa la ní interest àwa ní àwọn ní òun ní ìwọ ní èmi ní kálukú wa ní interest wa lọ́tọ̀ọ̀tọ̀ àwọn politicians yẹn ń sìn kálukú wọn lọ́wọ́ àmì kan wọ́n dúgbọ́dé wa wọ́n wò pé ṣẹ́ra àwọn olóṣèlú kò sí tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn o rárá o ẹ̀yin lè má mọ̀ o kò sí tọ́kàn olóṣèlú kankan pẹ̀lú ẹ̀sìn kankan mùsùlùmí ni wọ́n ní christian yẹn ni oníṣẹ̀ṣe ni ẹni o kò kan politician in tó kan àwọn òun ni pé strategy wo la lè adopt tó lè fún wa ní result ó tán tó kan wọn nìyẹn o torí bẹ́ẹ̀ ìwọ àfáà tó fẹ́ hàn rẹ lè mọ̀ nítorí olóṣèlú kan ọmọ para rẹ dànù kì í ṣe pé nítorí tiẹ̀ kì í ṣe pé torí ẹ̀sìn tiẹ̀ àbí torí tiẹ̀ làwọn ṣe ń ṣe tí wọ́n ń ṣe àwọn kan ń wò ní pé wọ́n á calculate ní calculation wọn every election season ni wọ́n máa ń ṣe wọ́n láwọn strategist lọ́dọ̀ wọn ẹ̀yin ẹ jókòó báyìí ó yá kí la lè adopt lásìkò yìí ẹ jẹ́ ká mú gubernatorial candidate wa níbi báyìí nítorí nǹkan báyìí ẹ jẹ́ ká mú deputy gubernatorial candidate wa níbi báyìí nítorí nǹkan báyìí senator yẹn ẹ jẹ́ ká zone ẹ̀ síbí rep yẹn ẹ jẹ́ ká gbé lọ bí for their own selfish interest kí wọ́n lè bá win election simple. ìlú bẹ́ẹ̀ lọ ẹ̀sìn kọ́. tó bá dẹ̀ ti win election ó tán nìyẹn ṣẹ́rí strategy tí wọ́n lò lọ́tẹ̀ yìí wọ́n lè má lò mọ́ tó bá dọdún míì tán bá rí pé kò ní wọ̀. ṣé ti báyìí nísìn so torí bẹ́ẹ̀ àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ káwọn máa ṣe tiwọn torí pé ṣe tiwọn ni wọ́n bèrè lọ́wọ́ ẹnìkan pé what is your occupation only my occupation is politics. ẹni tó jẹ́ professional politician ṣé mọ̀ pé ìwọ náà nídìí ọjà rẹ tó ń tà ṣé mọ̀ pé gbogbo tó lè jí ọ̀tà lọ́mọ ọ̀rán àìbẹ̀ẹ̀kọ́ so leave them to do their practice according to their profession. mo rò pé tí ẹni sìn leave the politicians ọlọ́wọ̀n níjọ́ bàjẹ́ fún ọgbọ́n wọn ni wọ́n ṣoríire gbogbo yín tẹ́ ẹ gbé igbá pátá lẹ́ wọlé inú gbogbo ẹgbẹ́ lẹ́ ti wọlé ẹ sàmì gbogbo yín tẹ́ ẹ gbé gbá gbogbo PDP ó wọlé gbogbo APC ó wọlé APM ó wọlé akọ́dù ó wọlé gbogbo yín lẹ́ wọlé gbogbo yín lẹ́ dà rẹ gbogbo yín lẹ́ di gómìnà gbogbo yín lẹ́ di sẹ́kẹ́tọ̀ gbogbo yín lẹ́ di rẹ́ẹ̀bù lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀jọ bí pọ̀ ẹ̀jọ wọlé àdúrà wa nu ẹ̀ṣẹ̀ àmì ibi tí mo ń lọ lélẹ́yìí o leave the politicians to do their profession according to the practice of that profession. It is none of our own business. Táwa ò kì í ṣe olóṣèlú. Ibi tó kan àwa lélẹ̀. Ibi tó kan àwa gẹ́gẹ́ bí Muslim, òun ni pé àwa náà ní interest tiwa. How do kí dẹ̀ ní interest tiwa? Islam. Interest tiwa nìyẹn. Now, interest tiwa òun ni development. Interest tiwa òun ni security. Interest wa òun ni peace, interest wa òun ni stability, interest wa òun ni economic emancipation, interest wa òun ni tí bàbá wa tí wọ́n ṣe lecture fún alẹ́ nǹkan sustainable development. Interest tàwa nìyẹn àìbẹ́ẹ̀kọ́ ṣẹ́ra wọn tó jẹ́ interest wa yẹn òun ni káwa pursue religiously àdẹ̀lérí achieve tá a bá para wa pọ̀ ká sọra wa dẹyọ kan. Wọ́n kò ti yé ọlọ́run sọ bẹ́ẹ̀ tó pọ̀ fún ọlọ́pàá tààwà lọ́la gbèrú àtẹ́kùwà àìbẹ́ẹ̀kọ́ ìtọ́lọ́run wí bẹ̀ náà nù ó àìbẹ́ẹ̀kọ́ innamal mu'minuna ikhwa ìtọ́lọ́run wí bẹ̀ náà nù ó wọn àtẹ́sìmọ́ bí hábìlẹ̀ jẹ̀mí ọ̀wà látàbọ̀rà ìtọ́lọ́run wí bẹ̀ náà nù ó wà látànáza'u fatafshalu wa tadhhaba rihukum ìtọ́lọ́run wí bẹ̀ náà nìyẹn o. Wọ́n kò ti yé gbogbo àwọn ibi tọ́lọ́run ti pè wá lákìísí ẹ̀ nìyẹn ẹ jẹ́ kí n sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí torí mi wá ṣe wá sí ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo sì ṣe ń sọ. ọ̀rọ̀ náà la ṣe ń sọ látàárọ̀. wọ́n ní wá sí mi máa ń lé pọ̀ máa ń lè mi máa ṣe wá sí mọ́ ọ̀rọ̀ nìkan nínú. àyà kọ́mọ́lá. mo wá ń sọ̀rọ̀. à ń sọ̀rọ̀. wọ́n ní bàbá ìmọ̀ wá sí tí máa lè mo ní sí èyí ò ní ṣe wá sí mọ́ ọ̀rọ̀ ni. mà yàtọ̀ tó wà nínú ọ̀rọ̀ àti wá sí tí bá ti ń lọ nìkan mi ìpìpì àkankan dání bákan náà máa sọ̀rọ̀ ǹtọ́lọ̀ bákan náà máa sọ̀rọ̀ tí bá pìrìbí àǹkọ́lá ní wọ́n ní máa lè òkòlù bẹ́ẹ̀ lọ lèmi ní òfin ṣe wá sí wọn ni òfin máa sọ ọ̀rọ̀ ṣe rí àfáà ní alhablu
والدلو في نفع إذا ارتبط. الحبل والدلو في نفع إذا ارتبط. وفي تفرد يخزى الحبل والدلو. وفي تفرد يخزى الحبل والدلو. وفي تفرد يخزى الحبل والدلو. والنفع في إبرة بالخيط ما اجتمع. والنفع في إبرة بالخيط واجتمع. ولا بهجرهما نفع ولا حلو. ولا بهجرهما نفع ولا حلو. ولا بهجرهما نفع ولا حلو. Bó bá jẹ mọ́, ẹgbẹ́ tí mo fẹ́ wí dáadáa. الحبل والدلو في نفع إذا ارتبط. Kò sí n tó wà láyé tí ò láǹfààní tiẹ̀. Pé kíní kan wà láyé kò láǹfààní kò sí. Ṣùgbọ́n bó ṣe lè wù kí nǹkan láǹfààní tó tí wọ́n bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ àǹfààní tí wọ́n ṣe yóò kéré ju tí wọ́n bá papọ̀ lọ. الحبل والدلو في نفع إذا ارتبط. Ẹ wo nǹkan dúró tá a fi máa fa ni ó wúlò. Okùn tá a máa so mọ́ méjèèjì wúlò lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọn ò bá papọ̀ wọn ò lè gbómi délé. وفي تفرد يخزى الحبل والدلو. Gbogbo ìlú Aláàfin ẹni náà. Gbogbo ìlú Aláàfin. Ẹgbọ́n dáadáa kó clear o. Ẹgbọ́n gan ni o. Ṣé ẹ rí okùn? Ó wúlò àbí ò wúlò? Dòrò ó wúlò àbí ò wúlò? Tó bá jó mi la fẹ́ mu táwọn méjèèjì tán bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ṣáà lè rómi mu. Torí bẹ́ẹ̀ àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá òǹgbẹ ń gbẹ wá okùn sì ń bẹnu wa dòrò ń bẹnu wa ìntòkù ni kókùn gbéra ńlẹ̀ kọ́ lọ bá dòrò ṣe àbí kí dòrò gbéra ńlẹ̀ kọ́ lọ bókùn ṣe káwọn méjèèjì kan bára wọn ṣe papọ̀ kóǹgbẹ tí ń gbẹ wá kó lè bá a lọ. وفي تفرد يخزى الحبل والدلو. Ẹ̀wọ̀n gan tí gbogbo wa bá sọ pé àní bára wa ṣe tí kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí násàtì dúró lọ́tọ̀ tí kọ̀ríbù dúró lọ́tọ̀ pé mi ní bá yín ṣe. Àsọ́rù lè múdà. Táwọn náà dúró lọ́tọ̀ táwọn ò ní bára wọn ṣe. Mo rò pé jẹ́ nísìn tó ní Súfí dúró lọ́tọ̀ tí Sáláfí dúró lọ́tọ̀ tí Sùmùrà dúró lọ́tọ̀ tí Mọ̀rọ̀kàsí dúró lọ́tọ̀ tánàbíyà dúró lọ́tọ̀ tí gbogbo wa bá dúró lọ́tọ̀ wá fi ìtàfà rúdì yáṣẹ̀ṣẹ̀ làhábùlù. وفي تفرد يخزى الحبل والدلو. وفي تفرد يخزى الحبل والدلو. Ẹ̀wọ̀n gan ó dìgbà tí gbogbo wa tá a bá ríra wa bí okùn táwọn kan ríra wọn bí ìdóró tá a wá bára wa ṣe láàtò bọ́ nínú wàhálà tá a kóra wa sí. Bá a bá ti bára iṣẹ́ àmúra wa lọ́ọ̀kan ẹ máa wọ nǹkan. Ìdí ọmọ ṣe wọ́n pọ̀ ju ní ṣe wá lọ́wọ́ ẹ̀ lọ. والنفع في إبرة بالخيط واجتمع. Wà á kọ́ májítà màá. والنفع في إبرة بالخيط واجتمع. ولا بيجريما نفع ولا علو. ولا بيجريما نفع ولا حلو. Bó bá ń jẹmọ́ ẹgbẹ́ mi dáadáa kó clear dáadáa. Ta ló wà nínú wá bí tí ọ̀wọ́ sọ kọ́ náwó? والنفع في إبرة بالخيط واجتمع. Ẹ̀wọ̀n gan kò sẹ́nìkan tí ń bẹ nínú wá bí táṣù òsì lọ́rùn ẹ̀. Bẹ́ẹ̀ yàrá bá bọ́ọ̀dé mẹ́rin tí bàbá wọ́n tó gba aláàmọ́sá ń gbé ẹ̀mú dáadáa o. Àìbẹ́ ẹ̀kọ́ náà o ẹ wá wo aṣọ tó wà lọ́rùn wa nǹkan méjì ló ṣiṣẹ́ lára ẹ̀ ká tó wọ̀. والنفع في إبرة بالخيط واجتمع. Abẹ́rẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ òwú ṣiṣẹ́. Níjọ́ tábẹ́rẹ́ bá sọ pé òun ò ní gbòòwú ṣe òwò ní gbogbo ayé ọmọ rẹ̀. ولا بيجريما نفع ولا حلو. Ẹ̀wọ̀n gbọ́dọ̀ yìí ní ìsìn bá ti wà yìí. Òwò là ń bẹ àwa Mùsùlùmí. Ẹ̀ẹ̀mọ́ tó jẹ́ àwọn òwò abẹ́rẹ́ dúró lọ́tọ̀ òwú dúró lọ́tọ̀. ولا بيجريما نفع
bẹ̀rù wa wọn ò bẹ̀rù wa gangan. ẹ̀yin ẹ jẹ́ kí gbogbo mùsùlùmí Yorùbá kẹ́nu wá kàn kò lẹ́ẹ̀kan náà ebi ìsàmú olóṣèlú nù wa ẹ bà wọ́n lẹ̀ àwọn olóṣèlú ti nù wa lẹ̀ iṣẹ́ ẹ̀ṣẹ̀ làwọn ń ṣe ń ṣe aláwa mùsùlùmí táwọn èso olóṣèlú tí gbogbo wa tẹnu wa bá fi kò lónìí pé ń tá a fẹ́ ní gbogbo àwọn olóṣèlú lẹ́ẹ̀kan náà ni wọ́n máa bẹ̀rù wa ṣùgbọ́n kí ni ìjẹ́ wọ́n bẹ̀rù wa wọ́n ti mọ̀ àwọn àti fún alẹ́ ran léyà lè sin asinminu. wọ́n lọ fún bí ìbọ̀tì. ọba rẹ̀ sì asinminu káti ẹ̀dúnwẹ́ bá ń réyìn náà gbà kọ́ọ̀tì àwọn bàbá wa ti ẹjọ́ kò. tí òkú ìdí méjì tẹ̀lé ọba ìdí ọ̀dà fún yín. wọ́n lọ bí ẹ̀jìrì ìmọ̀ nà fún wàlá hulwo. ẹ máa wọ nǹkan á dìbò olóṣèlú ọ̀wọ́lé tán ẹ wọ nǹkan ẹ máa bá àmọ́ bẹ̀bẹ̀ ni ẹ fún àwọn kọmíṣánná mélòó la ní tó jẹ́ mùsùlùmí ẹ̀sìn mélòó la ní tó jẹ́ mùsùlùmí kódà wọ́n bẹ̀ lè fẹ́ ní tí ì ṣe mùsùlùmí sálága bọ́ọ̀lù alálàájì bá àbá múra. mo rò pé tí ẹ nìsín àmọ́ bẹ̀bẹ̀ ni àmọ́ òfẹ́ mélòó la ní ọ̀nàrí ìjààbù akẹ́lò jáàbù lásán káwọn ọmọ wa kàn borí tiwọn kìí sórí ti àwọn ọmọ tiwọn o àwọn ọmọ tiwa kàn borí wàhálà lábọ̀ fà kò sí ń tọ́fà pípọ̀ wa àjẹ́ wúlò subhanallah.